Ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ wa o. Ọ̀dọ̀ọdún bí ṣàlàáfíà láìbá gbogbo lé. Ọmọ Yorùbá ó ti wá ṣẹlẹ̀ báyìí. Yorùbá nation lọ́nà àbáyọ àti wíwíwí bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀. Yorùbá nation ló lè ṣe. Ní báyìí bàbá Tinubu ààrẹ orílẹ̀-èdè wọ́n ti wá jẹ́wọ́ ọmọ kan báyìí. Bí àwọn lórí bí àwọn bókobòko bí wọ́n ṣe ń pa àwọn sójà nípakúpa. Àwọn sójà ti sunkún síta. Bí àwọn Fulani bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti pariwo síta náà. Lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá Tinubu ti bínú tán. Bàbá Tinubu ti jáde. Bàbá Tinubu ní pé báyìí o pé àwọn ti approve àwọn forest guard pé kí wọ́n jẹ́ kí wọ́n jáde kí àwọn forest guard kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n tún ní pé àwọn máa nídìí àwọn èèyàn, àwọn tó máa train àwọn èèyàn tí wọ́n máa bọ́ sínú forest láti gba gbogbo ilẹ̀ wa, láti lé gbogbo àwọn Fulani tó wà nínú igbó wa dànù. Nǹkan tí bàbá Tinubu tó ṣẹ̀ṣẹ̀ approve lénìí rèé o. Ẹ̀yin ọmọ Yorùbá ṣe ti rí bó ṣe ń lọ báyìí, ká máa wò ó ni. Ní báyìí bàbá Tinubu ti ní pé kí àwọn forest guard kán tún recruit àwọn èèyàn púpọ̀ sí láti kojú gbogbo àwọn Fulani, àwọn agbénipa tó wà nínú gbogbo igbó ní Nàìjíríà. Gbogbo àwọn igbó forest tó sọ yìí wọ́n lọ ní 1129 forest. Gbogbo àwọn 1129 forest ní àwọn forest guard gbogbo wọn máa wá ya wọ̀ báyìí. Ìdí rèé o tí bàbá Tinubu ní pé wọ́n máa nídìí kí àwọn èèyàn àwọn tó máa recruit tó máa join ní àwọn forest guard láti lé gbogbo àwọn agbésùnmọ̀mí inú igbó láti lé wọn pa. Lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti wá fi wá hàn wípé ariwo táwọn èèyàn ń pa pé bàbá Tinubu ẹ ṣiṣẹ́ ariwo yẹn ti dé ọ̀dọ̀ ààrẹ Tinubu báyìí. Pẹ̀lú ìròyìn tó ń dé bá wa lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni wípé àwọn forest guard wọ́n máa nídìí àwọn èèyàn tó máa tún join ní wọn tó máa ní pé bí gbogbo ẹ ṣe ń lọ yìí o èrò gbọ́dọ̀ pọ̀ tó máa lé àwọn Fulani pa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn díẹ̀ jáde tó wọ́n ní pé tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ó dá o, good news ni. Ṣùgbọ́n ṣé kò ń ṣe pé gbogbo àwọn bókobòko tí wọ́n ní pé wọ́n fẹ́ jù sí inú Nigeria Army àwọn ló máa ní kán recruit ṣá. Ìbéèrè ńlá ni. Ṣé kò ń ṣe gbogbo àwọn bókobòko yìí tẹ́tí ní pé ẹ ti radicalize wọn pé ṣé kò ń ṣe àwọn ni ẹ fẹ́ àwọn tẹ́tí de-radicalize pé ṣé kò ń ṣe àwọn ni ẹ fẹ́ wá dà pọ̀ mọ́ àwọn èèyàn gidi nítorí pé ibẹ̀ ni wàhálà máa ti bẹ̀rẹ̀ o. Gbogbo àná la rí gbogbo nǹkan tí àwọn bókobòko pẹ̀lú àwọn tó ń dà pọ̀ mọ́ àwọn títí èèyàn gidi o. Rí bọ́n ṣe ń pa àwọn sójà bó ṣe ń lọ rèé o. Ìdí rèé táwa fi ń pariwo lọ́wọ́lọ́wọ́ báyìí. Bàbá Tinubu ti jáde tán pé kí o àwọn forest guard o wọ́n máa nídìí àwọn tó máa join wọn láti dáàbò bo gbogbo àwọn igbó wa. Igbó forest about 1129 forest. Òun ni wọ́n gbọ́dọ̀ bójútó láti lé gbogbo àwọn agbésùnmọ̀mí kúrò nínú gbogbo àwọn igbó. Ìyẹn ní agbára. Ìdí rèé o táwa fi ń pariwo pé Yorùbá nation làwa fẹ́ o. Nítorí pé ó ti wá dé góńgó báyìí. Kárí nǹkan tó fẹ́ ṣe náà. Àdúrà táwa ń gbà nìyẹn pé kí wọ́n ṣe èyí tó dáa. Ó ti pẹ́ jù ká má parọ́. Àwọn èèyàn ti kú gan, wọ́n ti pa oríṣiríṣi àwọn èèyàn. Eléyìí tí àwọn bókobòko tó yẹ pé drone ni wọ́n ń lò tí wọ́n fi ń ju àdó olóró látòkè
tán fi ń target àwọn sójà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ̀ ti pariwo jáde pé eléyìí tó jẹ́ pé àwọn sójà gan wọn ò bọ́rí lọ́wọ́ àwọn arábì tí wọ́n pa wọ́n pakópa, mélòó wá ní ara àwọn ọmọ ìlú. Nǹkan táwa ń pariwo fún nìyẹn, mélòó ni ara àwọn ọmọ ìlú bí gbogbo ẹ ṣe ń lọ àfi kí Elédùà àgbà wá, nítorí wípé báwo lọ́yẹ sọ yẹn náà, wọ́n ló ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ nítorí pé ó ti rúgbó dé. Àwọn kan tẹ̀ ní pé ó ti rúgbó kọjá bíi tí ó yẹ kó dé. Kábíyèsí Elédùmarè. Eléyìí tí bàbá Tinubu ti ní àwọn ti da àwọn èrò síta, àwọn ti approve ẹ̀ pé kí àwọn forest guard kí wọ́n ya wọlé, kí àwọn tó dẹ̀ fẹ́ join káwọn náà kan gbáradì, pé iṣẹ́ wà fún àwọn ọ̀dọ́ láti ṣe. Wọ́n máa ṣe training fún gbogbo wọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ. Àwọn kan ní pé kí tí bàbá Tinubu bá fẹ́ kí àwọn èèyàn join pé kó kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ilé bàbá Tinubu káwọn family wọn náà kọ́kọ́ join. Àwọn èèyàn ṣáà máa sọ oríṣiríṣi nǹkan táwọn èèyàn sọ làwa ṣáà ń jẹ́ kí gbogbo yín máa gbọ́ yìí, àfi kí Elédùà àgbà wá. Ọmọ Yorùbá, Yorùbá nation ní ọ̀nà àbáyọ, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá nation ló lè ṣe. Gbogbo ẹ̀yin tẹ̀ ń pariwo na lie ṣe ti wá rí báyìí pé ó ti di na true nsìn. Eléyìí gan tiẹ̀ wá fi wá jẹ́ kó yé everybody pé bàbá Tinubu gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀, báwọn èèyàn ṣe ń pariwo bàbá Tinubu ń gbọ́, kò ń ṣe pé bàbá Tinubu ò gbọ́. Ẹ̀yin náà ti wá rí nsìn, àwọn náà wọ́n ti gbéra lẹ́yìn tí àwọn ọ̀gá àwọn sójà jáde pé pé bí gbogbo ẹ ṣe ń lọ ẹ má jẹ́ kí gbogbo wa rẹ̀wẹ̀sì, kí pípa kó má lọ kọjá ibi tó ti dé, nítorí pé tá bá tètè wá nǹkan kan ṣe sí, tá bá tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá, ó ṣeé ṣe kí ìlú yẹn tó ń pè ní Nàìjíríà, ó ṣeé ṣe o, tá bá tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá, ó ṣeé ṣe pé ká má gbọ́n pa ẹ̀ mọ́. Ọlọ́run dẹ̀ ní jẹ́ kó jẹ́ tiwa. Ìdí rẹ̀ táwa náà fi wá ń parọ́ pé kó tẹ̀ tó dé level yẹn, ẹ jẹ́ ká pín orílẹ̀-èdè yìí. Ẹ̀bẹ̀ táwa ń bẹ̀ nìyẹn, ẹ jẹ́ ká pín kólúkálùkù lè lọ ẹ̀. Ó ti sú àwa. 100 ọdún ni wọ́n pè láti 2014, ó ti pé. Kí la wá ń dúró ṣe, kí la ṣe ń dúró dè, àfi kí Elédùmarè gbà wá. Ẹ̀yin ọmọ Yorùbá, Yorùbá nation ní ọ̀nà àbáyọ, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá nation ló lè ṣe. Bẹ́ẹ̀ ni a ò ní rí jù báyìí lọ lórí eléyìí, ẹ̀yin èèyàn wa. A ó máa bẹ̀ o, ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwó, ẹni tó bá ní a máa bọ̀ òun là ní dé bá o. Kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.